wọ́n á máa gbàrà èèyàn dá o, gbàràdá ń bẹ o, pásítọ̀ lè gbàrà àwọn ọmọ ìjọ rẹ̀ dá, bẹ́ẹ̀ sì ni àáfàá lè gbàrà àwọn ọmọ ìjọ rẹ̀ dá, ọkọ á máa gbàrà ìyàwó dá, ìyàwó á máa gbàrà ọkọ dá. Màá wá fún yín náà mo illustration bíi méjì kan tí mi ò dé fẹ́ kẹ́ ẹ wá máa fi wéra wọn, èmi á sọ̀rọ̀ direct ni. Wọ́n ní sàn láàrin ajé ló mú ní pẹ̀kọ́rọ́, ajé kankan ò mí mi pẹ̀kọ́rọ́ o, sàn ni mo fẹ́ rìn báyìí torí kò sí pé mo fẹ́ gbowó lọ́wọ́ ẹ̀ àbó fẹ́ fún mi lówó, òótọ́ ọ̀rọ̀ mo fẹ́ sọ. Ẹ wò ó ní ìgbà kan ẹ kọ́kọ́ gbọ́ voice note yìí ná, voice note ẹ̀kọ́ ẹ kọ́kọ́ gbọ́ kí ni. I was living in an area ní new garage, àwọn kan lágbègbè yẹn wọ́n lo gbàràdá bẹ́ẹ̀ ni mo sọ fún yín wọ́n lo gbàràdá ní àgbègbè yẹn, but I am spiritually sensitive enough to know that something is wrong. Ẹnìyàn máa gbàrà àwọn tó bá ń gbénú àdúgbò yẹn gbogbo àwọn tó bá ń gbé ládùúgbò yẹn tó bá yẹ kí 100% kan máa wá sọ́dọ̀ yín ó lè jẹ́ 60 àbí 70, a máa táàpù bíi 30 lórí gbogbo tẹlumi nínú àdúgbò. I'm telling you. The day God will open my eyes to know that there's somebody in this area that is using Gbarada. Mo ní Ọlọ́run, kí wá ni kí n ṣe? Should I move out of this? Mo ti láǹfààní àti gbé létí ẹni tó nílé yẹn lo Gbarada, èmi kọ́ ni mo lọ gba lé yẹn.